jọ̀ọ́ mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ẹ jẹ́ ká ṣe é, mo fẹ́ kí n tètè ọ̀rọ̀ tó wà ó ṣe yàjóyàjó. Ó dẹ̀ necessary pé ká sọ síta so that kò ní bá wa lójijì. Ọ̀nà méjì lọ̀rọ̀ tí mo fẹ́ sọ lọ́jọ́ tòní pín sí. Ọ̀nà kìíní ó lọ sí ọ̀dọ̀ President Bola Ahmed Tinubu. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ ṣe ìrànlọ́wọ́ fún mi, ẹ jọ̀ọ́, nítorí nǹkan tí mo fẹ́ sọ ó kan àwọn ọmọ Yorùbá nílé lóko àti nírìn àjò, ó kàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n. Ìdí tẹ́ ní láti try by all means kẹ́ jẹ́ kí message dọ́dọ̀ President Bola Ahmed Tinubu. Baba Tinubu, I've sent you series of messages. I don't know whether they got to you or not, but all the same, I will still talk. Màá bẹ̀ yín, màá rọ̀ yín, kẹ́ jọ̀ọ́. There's danger around you. So please watch your back. Watch your back seriously. Ojúlalá kan fi ń ṣọ́rí Baba Tinubu. You will take everything too low. I don't know, but mi ò rí ìgbésẹ̀ tẹ́ ń gbé láti protect ara yín. Kò sẹ́ni tí kì í kú o. Kò sẹ́ni tí ó ní agbára above death. But àwọn nǹkan kan wà téèyàn lè avert. Téèyàn lè nip in the bud. Especially as the president of Nigeria. Àwọn kan wà tí wọn ò fẹ́ kẹ́ wà ń bẹ̀ rárá. Àwọn Fúlàní. You know, kì í ṣe èyí láṣẹ máa sọ fún yín. Bàbá mi, ṣe rí ìdí tí mo fi ń pe àkíyèsí gbọmọgbọmọ sí ọ̀rọ̀ ẹni pé tó bá ṣẹlẹ̀ tẹ́ bá gbà bẹ́ẹ̀ tẹ́ bá fún wọn láyè láti ṣe ìkájáfẹ́ ṣe, ó máa affect àwọn ọmọ Yorùbá to a large extent. Á affect gbogbo wa, àgbà ni o, ọmọdé ni o, ọ̀dọ́yún ni o, nǹkan á affect wa, á dọ́dọ̀ wa, and it will have a permanent mark on us. Kí ni mò ń try àti sọ bàbá? Àwọn tó wà lágbègbè yín tẹ́ kó mọ́ra. Ọ̀tá pọ̀jù enemy lọ ń bẹ Daddy Tinubu. You are not very careful. Àwọn tẹ́ ń bá tajà ẹ̀ wọ́n gbọ́n jù yín lọ. Àwọn tẹ́ kó sí kábínẹ̀tì yín wọ́n ń fẹnu rẹ́yìn sí yín. Wọ́n fẹ̀jẹ̀ sínú, wọ́n tutọ́ funfun jáde ni. Ẹ̀dẹ̀ gbà wọ́n mọ́ra síbẹ̀. Ẹ rántí 2 or 3 incidents ló ṣẹlẹ̀ recently from last year to today. 1, ṣe é pé wọ́n organize coup tí gbogbo àwọn ènìyàn tí wọ́n deny yàrá rẹ̀. But you know what, that it is true. They want to eliminate you, to remove you from there. Torí lójú tí wọ́n ti pẹ́ jù, Fúlàní ò gbà, ara wọn ò balẹ̀ tó yẹn. They want to remove you by all means. Àwọn ti ṣe mistake lójú tí wọ́n pé àwọn allow yín láti débẹ̀. Mo ti sọ̀rọ̀ ilé ẹ̀ka àbẹ́ méjì sí yín. Ó dàbí pé mi wàá mọ̀ bóyá ẹ̀ ń gbégbèsè ṣá ọ lábẹ́lẹ̀. Àwọn ò fẹ́ 2027 yẹn lójú tí wọ́n ti pẹ́ jù, ó ti jìnnà jù. Ibi tẹ́yìn ti calculate 2027 àti ní gómìnà 25 àti ní gómìnà 32 gbogbo gómìnà Nàìjíríà ti di APC. Kò ní rí bẹ́ẹ̀ tó bá yá. Ẹni tó bá wà láyé ló lè sọ history. Mo sọ fún yín, àwọn tẹ́ kó tira Fúlàní to the core ni wọ́n. Fúlàní òun bá yàn sọ̀rọ̀ ẹ tó bá ti di pé àwọn fẹ́ gba ilẹ̀ gba ìlú. Baba Tinubu, èèyàn méjì or more mo fẹ́ kẹ́ kíyèsí tó bá ṣe é ṣe ẹ yọ wọ́n kúrò. Your National Security Adviser, the Minister of State for Defence, and some other people. The power to remove, to hire and fire is in your hand. Ẹ fi ejò sábẹ́ pílò yín, ẹ wá ń sùn. Ẹ má jẹ́ kọ́rọ̀ yín dàbí ọ̀rọ̀ ọmọ àwọn ewúrẹ́ àti ọmọ kìnìún, bébí kìnìún tí wọ́n gbé wá láti inú igbó.
tó bẹ̀rẹ̀ sí dàgbà láàrin àwọn ewúrẹ́. Ìgbà tó dàgbà tán tọ́wọ́ ẹ̀ ba ìkúdà ó bẹ̀rẹ̀ sí treat ó ní nǹkan tó ṣẹlẹ̀. Bàbá má jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ lórí ti yẹn. You know what happens? Kò sẹ́ni táwọn èèyàn ò lè gbàbọ̀dè fún o. I'm going to cite 2 or 3 examples out of the numerous ones tó ti ṣẹlẹ̀. Number 1, Burkina Faso. Tá ń pè ní Burkina Faso lẹ́ni. Ṣé rántí báńkà tá ń pè ní Thomas Sankara? Was the head of state of upper voter gbà yẹn. Òun ló change orúkọ upper voter from upper voter to Burkina Faso. Ọ̀rẹ́ tó súnmọ́ ọ̀rẹ́ kòríkòsùn tájọ́ ń wọlé tájọ́ ń jáde tájọ́ ń jẹ tájọ́ ń mu òun ló pa Thomas Sankara o. Òun náà lose guard ẹ̀ ni o. Ó ti trust ẹ̀ pa pé right hand man òun ni. That went. Ẹ rántí máa kan tá ń pè ní Patrick Lumumba of Congo. Ǹjẹ́ mẹ́rin tó gbà bọ̀dé fún Mobutu was his senior guard, presidential guard. Òun ló lead wọn. Mobutu yẹn ló wá gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ló pa Lumumba ó kú o pẹ̀lú gbogbo agbára àti Lumumba lọ o. Baba, Fulani people are very greedy o. They have the intention of taking over now. You know this. Kì í ṣe nǹkan tó yẹ ká yẹ máa sọ fún yín. When you are not kì í ṣọmọdé now. Ẹ dẹ̀ kó àwọn wọ̀nyí mọ́ra. Last year, wọ́n stay cool tí ò ṣiṣẹ́. Èkejì, tẹ bá gbọ́ lẹ́tà táwọn Fulani nationalist movement kọ tó fún wa ti di March 28. That ultimatum, 14 days to go. That is not a threat. Ẹgbọ́n tẹ bá gbọ́nù lẹ́tà yẹn wọ́n kí bá ṣe orí tó yọ ní October 1. Ibẹ̀ náà bá ti yan mútu iṣẹ́ mọ́ pé October 1 ẹ̀ ṣe. I don't think there was a national parade or whatever. Ibẹ̀ náà ti plan àti take action. Ṣùgbọ́n ẹ mórí bọ́. That's number 2. Number 3, of recent, la gbọ́ pé wọ́n try àti poison oúnjẹ yín. That thing also leaked. They won't stop, Baba Tinubu. They will never stop until they achieve their aim. And their total final aim is to make Nigeria the headquarters, the country of Fulanis worldwide. And they will do it. Gbogbo bẹ́ẹ̀ ṣe kó wọn sí kábínẹ̀tì yẹn. Tálẹ̀ rò pé wọ́n ń fún àwọn bandit ní hint. Àwọn náà ló plan nígbà ayé Buhari láti kó repentant bandit, repentant terrorists sínú Nigeria army. What do you expect? Outcome will you expect from that kind of military setup? Òun náà fi pa Nigeria army anyhow. Ẹ wò wọ́n. Kò síbẹ̀ ṣe lè plan. Nígbà tí ẹ ti lọ kó àwọn èèyàn wọn wọnú the mainstream army. Ẹ lè achieve anything. Now you are planning to travel on a state visit to UK. This is not the time. Put your house in order, Papa. Your house is there's almost fire on the mountain. People around you are conspiring to topple you. 2027 is no reality. There's no reality. Ẹ gbàgbé ẹ̀. Suspend that trip, please, if it is possible. Ẹ̀mí lò ẹ̀rí táwọn other president of other countries tán lọ káàkiri. Please stay and take care of your bag. Ẹ rántí go on. Ṣé ra Fúlàní wọ́n gbọ́n ẹrù pé wọn ò gbọ́n during the civil war. Ǹjẹ́ mọ̀ pé Fúlàní àwọn Hausa middle belt ló jagun yẹn fún wọn. Wọ́n ti àwọn Hausa yẹn àti middle belt people wọ́n ti wọ́n síwájú. Lára wọn ni Gowon, lára wọn ni Dongoyaro, lára wọn ni Tigba Danjuma àtàwọn míì láti àwọn core Hausas. Àwọn ló lọ lead ogun yẹn, àwọn wà lẹ́yìn.
nígbà tá a rí pé wọ́n ti get everything wọ́n ti consolidate wọ́n yanjú gowon UK ní gowon lọ on a state visit like this kó tó dé wọ́n ti gbàlú mọ́ lọ́wọ́ kò padà sílùú yẹn kò padà sí Nàìjíríà until how many years later. Bàbá Tinubu, these people are crazily determined to achieve their goal and nothing can stop it. Nothing. So I'm pleading with you. The other person tí mo tún fẹ́ fi ṣe example inú history inú literature ló wà. There's a book called Julius Caesar written by Shakespeare. Kà ní school èmi kà gbà mo wà ní secondary school. Julius Caesar was a senator, I think. Bóyá òun ni head of government gbà mí rántí dáadáa. Olórí kan tán pè ní Brutus wọ́n jọ wà ní caucus ni. And there was an advance warning for Caesar not to go to that meeting. There was supposed to be a meeting or something. And they warned him. I think his wife too. Every sign was there to show that he shouldn't go. But ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Bàbá Tinubu, Brutus tó jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn Caesar ló gbàbọ̀dẹ̀ fún Tinubu fún Julius Caesar. Wọ́n ṣe rẹ́yìn Julius Caesar ni. Ìgbà tó wá fẹ́ kú ló wá sọ̀rọ̀ kan. Ó ní ẹ̀tẹ́ brute. And you too, Brutus, ìwọ ló tún wà ìwọ náà ló pẹ̀lú àwọn nǹkan báyìí. Ìwọ tí mo fọkàn tán ọ̀rẹ́ mi ló ṣe báyìí. But it was too late to cry when the head is already off. Ẹ má jẹ́ kán fi tìyín pàtàn irú wọn yẹn. Ẹ má jẹ́ kán fi ọ̀rọ̀ yín pa ìtàn. Kọ́rọ̀ yín má dàbí ọ̀rọ̀ eṣinṣin tó tẹ̀lé sàárè tó tẹ̀lé òkú wọ sàárè. Táìpù tó yẹ kó kúrò kò gbọ́. Bàbá Tinubu, take care of your back. Take care. Look back. Reshuffle your cabinet. Put a strategic plan in place. Mo bẹ̀ yín ni. Ṣé rántí pé ẹ tẹ́ fi ṣe vice president? It's either, I think he too is a Fulani man. Ìyẹn bẹ́ẹ̀. Ọ̀rọ̀ mi nípa yẹn kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin náà ewu tó ń ṣẹlẹ̀ ní gbogbo agbègbè Nàìjíríà. These Fulani are on rampage. And gbogbo wọn ṣe ń pààyàn tán jiyàn gbé àrí pé wọ́n mú ẹnìkan. Bàbá Tinubu lẹ́nu ọjọ́ mẹ́ta ibi pẹ̀lẹ́ wà ń bẹ̀ pẹ́ tó jẹ́ president. Woman tán pa nìbàdàn tí wọ́n àgbàlagbà tí wọ́n rape to death tán tó dúnbú obìnrin. Àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n mú wọn o. Wọ́n kó wọn lọ àgọ́ ọlọ́pàá. The second day wọ́n release wọn. Kéèsì yẹn ti dá Àbújá báyìí. Wọ́n ti lọ ṣa gbogbo àwọn tó wà ń lu yẹn àtọlọ́dẹ àti gbogbo ẹ̀. Wọ́n ti kó gbogbo wọn lọ sí Àbújá and you were there. Ṣé ẹ máa sọ pé ẹ gbọ́? Now papa, tí kìíní bá lọ ṣẹlẹ̀ ta ni kò lè ṣẹlẹ̀. Ṣé ẹ̀mọ́ ipá wa ló máa affect àwọn ọmọ Yorùbá gan la máa forí fa. Torí tí Fúlàní bá gba ipò yẹn mọ́ yín lọ́wọ́, whether now or later, we will become endangered species just like the Hausas. A ní ìbọn o, a ní arrow, a ní anything. But àwọn ní, tó yé yín bàbá mi, wọ́n ní, and they are ready to fight to the end. À ń sọ báyìí, tó bá wù yín, kẹ́ ẹ gbọ́ ohun tí mò ń sọ. Ẹ má fara sílẹ̀ o. Ìjáfara léwu bàbá Tinubu, ìjáfara léwu. Ẹ jókòó sílé, kò sí tẹ́ ẹ̀ ń lọ ṣe ní UK. Ẹ ti lọ àìmọye ìgbà. Stay at home. Plan your strategies. You don't need to be junketing from one place to the other. Ẹ wò láti ìgbà tí kí n ti pè John Mahama ti débẹ̀. Bóyá lẹ́nu fi máa gbọ́ pé ó ti travel outside the country bóyá ẹ̀mẹ́rin àbẹ́ mẹ́ta àbẹ́ méjì.
ẹ̀yin náà jókòó kí lẹ tó ń wá, you have everything under your beck and call. Please, mo fọlọ́run ọba bẹ̀ yín, mo fi gbogbo ọmọ Yorùbá àtọmọdé àtàgbà mo fi bẹ̀ yín o, ẹ má kó wa sí yọ́yọ́ o. Mo bẹ̀ yín ni, ẹ ṣe nǹkan tẹ́ ẹ lè ṣe láti ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́, ẹ jọ̀ọ́, ìyẹn bẹ́ẹ̀. Now let me go to part 2. Ẹ̀yin ọmọ Yorùbá yìí, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin ọ̀tọ̀kùlú, ẹ̀yin olówó, ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin mo wá bá sọ̀rọ̀, àti ẹ̀yin àwa tá a jẹ́ tálíkà, ọ̀rọ̀ yẹn kàn wá. Ó kù 14 days to go. Ultimatum tí wọ́n fún yín, tán fún wa, báwọn ń bọ̀ after 28, March 28. Don't take it pé as a joke ẹ̀ wọ́n lè ṣe. Mò ń gbọ́ message kan tí máa nǹkan tó lòun ṣínà ayọ̀ mi tó post sórí Facebook tó ń fẹnu jambla. Ẹ má listen sí máa yẹn o, ẹ má listen sí gbogbo nǹkan tó sọ yẹn, kò sí tó lè ṣe ń bẹ̀ o. Ọlọ́run wa á gbà wá, he is going to defend us. Ẹ má listen. God will not defend you anywhere. You have to defend yourself. The children of Israel defended themselves several times. The present nation of Israel, they are at war with Iran. Iran is a Muslim country. Israel is a Judaism country. America is a Christian country. Wọn ò lọ jókòó sí church kan máa trust Ọlọ́run bọ̀ ajá fún wọn o. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ má jẹ́ kí ojo kó pa yín sílé o. Coward dies many times before their death. Don't be cowardice or don't be cowardly. Àwọn èèyàn ń bọ̀ o, wọ́n ń bọ̀ o. Ogun àwítẹ́lẹ̀ dẹ ni kì í parọ́. Ẹ bá dẹ̀ jẹ́ kó pa yín, kò sí tó kàn mí. So ẹ má tẹ̀lé nǹkan tí Mr. Shina yẹn tó sọ. Ẹ wo lánàá sí àbí àná àbí jẹta, bàbá wa, bàbá alálùbáríkà tó ń fẹ́ rere fún ọmọ Yorùbá àwọn ọmọ ẹ̀, bàbá Professor Banji Akíntóyè, wọ́n send note kan síta. I'm sure many of us will have seen it ọ̀rẹ́ Harry tó ń plead pẹ̀lú Pastor Paul, I think. Note yẹn ó ti go viral. Ìgbà tí bàbá bá lè gbérú ọ̀rọ̀ yẹn jáde, kẹ́nìkan wá ní that threat is empty. The threat is not empty, for crying aloud, please. Ẹni tó sọ̀rọ̀ yẹn sì bóyá yẹn wọ́n ti fún lówó láti lọ sọ̀rọ̀ nǹkan yẹn tó lòun ṣínà ayọ̀ mi. Àwọn ń jà fún gidi kan ìgbà wo. He has taken over Yoruba nation and is working with Baba Professor Banji Akíntóyè. It's all lies. Please, whether it's a lie or not, òun ló mọ̀, but ẹ̀mí tẹ̀yìn ló jẹ ẹ̀mí lójú. Ọmọ kéékèèké tàbí wọ̀nyí, ẹ̀yin imagine kí ìbọn máa dún lósì here and there. Ibo la fẹ́ kàn wọ́n wá sí? Don't you value the life of these young ones? Lára àwọn kéékèèké lè da president lọ́la, lára àwọn a máa rí governor, lára àwọn a máa rí doctor, a máa rí lawyer, a máa rí gbogbo ẹ̀. But tá bá ti waste wọn dànù, what are you going to have? Nothing. Ẹ jẹ́ ká gbáradì. Bẹ́ẹ̀ tiẹ̀ níbọn, ẹ jẹ́ ká gbáradì. Let's go to anywhere and ká dira wa lámùrè, kì í ṣàmùrè church o. Church will not save us o. Mọ́ṣáláṣí will not save us o. Look at what is happening. Iran, wọ́n kó ogun ìjà burúkú olóró, wọ́n fire drone kìnìkan missile atomic energy. Wọ́n dúró wọn la dúró sí mosque kan lọ máa pe Allah o, ọ̀kan máa ka kéwú, ọ̀kan máa ka Quran. No, they don't do that. Ìgbà tí wọ́n bá fẹ́ tàn wá jẹ náà wọ́n máa kó kí wọ́n yẹn jáde. When it is time for them to defend themselves, they defend themselves to the core. The same thing applies to the Israel. Wọ́n lọ sórí òkè, wọ́n lọ sí synagogue. The children of Israel in the Bible itself, they defended themselves.
Ọlọ́run ò ní gbà yín ẹ̀yin ọmọ Yorùbá, kì í ṣèpè, kì í dẹ̀ ṣe èébú. Ọlọ́run máa wò wípé ọ̀lẹ ni yín ẹ̀ tí wọ́n bá dẹ̀ gbalẹ̀ yín. It's like a thief coming to your house. Do you expect God to send an angel when they have told you they are coming? You get ready and get prepared for them. But you are relaxing. Olúwa o, your kìnìkan. They will come and take over your property, and that will be the end. You can't ṣe máa arrest Ọlọ́run pé kò dá yín lónìí. Àbẹ́ ìbọn sún ẹ̀ sí court. Again, kí n tó máa mú ọ̀rọ̀ wá sópin, mo sọ fún ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ó dà pé etí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa etí wọn ti dì, wọ́n ti gé etí wọn lọ. Ẹ̀ ń mú Fúlàní, àwọn kan wọ́n náà lọ sí Jóbèlè, Àfìjíò local government. Wọ́n rí àwọn kidnapper mú lẹ́yìn ìgbà táwọn kidnapper yẹn ti ṣá ọmọ ọlọ́mọ. Èèyàn náà mà ṣá, kì í máa ṣe ewúrẹ́. Wọ́n ṣá yànnà wọ́n ní bóyá ní ọ̀gbẹ́ni yẹn máa fi survive. At the end of the day, what happened? You arrested, you caught them, and you took them to the police station. Kí lẹ máa ń ṣerú nǹkan báyìí fún ẹ̀yin èèyàn yìí? Ṣé police station yẹn ẹ ti ṣe 1, 2, 3, 4, 5, 6 times? The same result. You keep on doing the same thing over and over and you expect different results. It can't happen. Ẹ bá ti mú wọn, ṣe bá wọn wá pa yín ni. Ṣé expect kí police tó bá mú wọn dé police station yẹn kí police station kan pa wọ́n bẹ́ẹ̀ ni? There will be order from above. Òun lè rí àwọn tó pa ìyàwó níyà nìbàdàn. Order from Abuja, wọ́n ti wá gbogbo ìlú yẹn lọ sí. Gbogbo àwọn ọdẹ àtàwọn ọmọ ìyá tí wọ́n pa wọ́n ti wá kó wọn láti Abuja. Ṣé bó ṣe kó rí nìyẹn? Because you allow it to happen. Ẹ̀yin vigilante, local vigilante, tẹ́ ẹ bá ti mú àwọn ará bíi ẹ má spare àwọn for crying and for God's sake. Ẹ gba fóònù ọwọ́ wọn, that small phone, ó wà lápò wọn, ẹ ṣáàṣì wọn, kẹ ṣáàṣì wọn débi ìdí wọn, ibi ẹ̀pọ̀ wọn, wọ́n lè kó pamọ́. Ẹ wo bàtà wọn, open their shoe, ó lè jẹ́ bẹ́ẹ̀ náà. Make sure you take those things away from them. Wọ́n ò ní lè pe anybody in Abuja, wọ́n ò ní lè pe anybody within that will come and rescue them. Then deal with them. Deal with them the way you feel. And no video kò ní ìdáṣẹ̀ṣẹ̀ ń ya fídíò. Ẹ wá gbà, ta ló fẹ́ gbà yín? Ta ló fẹ́ gbà yín? Tẹ́ bá gbára yín. Ṣé wọ́n máa ń bímọ fún èèyàn ni? Èèyàn lóyún sínú. Wá ní wọ́n ń pè ẹjọ́ ẹ wá bá mi ẹ gbà mí oyún yẹn bá mi bí kankan bí kó gbé fún èèyàn ká bá ń bí. Ṣé wọ́n máa ń bá èèyàn bímọ ni? They want to take your properties. Ẹ wá sọ ẹ wá gbà mí. Ta ló fẹ́ gbà yín? Àwọn tó wá fẹ́ gbà yín àwọn kan tó wà ní danger tiwọn. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má máa jẹ́ àṣẹ bí ọ̀dẹ̀. Get these people. Ṣèbí lẹ́yìn náà wọ́n bá yín. Ẹ̀yin lẹ máa yí nìkẹ́ àti àyípadà. Ẹ lò yẹn fún wọn náà. Ẹlòmíì adé máa pa inú máa bí mi ṣù pé ṣé ṣùgọ́mù nìyí ni? Gọ̀ǹgọ̀ṣù èdìdà rẹ̀. Bẹ́ẹ̀ ṣe gbọ́n tó bẹ́ẹ̀ lẹ ṣe gọ̀ tó. Ẹ̀yin ọmọ Yorùbá ṣé bẹ́ẹ̀ ṣe gbọ́n tó lẹ ṣe gọ̀ tó ni? Fúlàní tó gbọ́n jù yín lọ. Ẹ̀mí ìlú rẹ̀ rí tán mọ́. Oh God. Ẹ jọ̀ọ́ ọmọ Yorùbá, mo tún fẹ́ rọ̀ yín kábíyèsí wa. Ẹ má jẹ́ àfọwọ́lẹ́rán. 14 days ló kù. Ẹ ṣàwọn èèyàn jọ. Ẹ sọ nǹkan tó máa ṣe fún wọn. Provide for them all the assistance. Bàbá Akíntóyè sọ nínú ọ̀rọ̀ tó sọ jáde, bàbá yẹn rí nǹkan tó ń lọ, àwa rí nǹkan tó ń bọ̀. Mi ò rí ìran, ṣùgbọ́n mo rí ìran. When it comes to matters like this, we see things. Tẹ́yìn tẹ́ ríran tẹ́ ẹ̀ lè rí. Mo ṣe ń pe àkíyèsí wa sí. Ó lè tó jọ 5 sí àbíjọ́ 6 kí n tó tún jáde. The days are coming fast. They are fast approaching. And these people are determined to achieve their aim by whatever means. They don't care. Kí 50 million èèyàn kú kò kàn wọ́n. Bí 100 million èèyàn kú wọ́n pa wọ́n dànù kò kàn wọ́n. Bó ṣe èèyàn 20,000 ló kù sí Nàìjíríà, they are ready to take Nigeria to it by all means. Àwa là nígbà fún wọn o. Ẹ rántí pé Àgbàrá ò sọ pé ò ní wó ilé o.
onílé ni nígbà àwa la nílé wa, àwa la nílẹ̀ wa. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ jẹ́ á dìde, ẹ̀yin kábíyèsí, ẹ̀yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin National Assembly, ẹ̀yin gọ́vnọ̀, bó bá dé tán á kàn yín o, á kàn yín, á kàn fámìlì yín, á kàn gbogbo ìbátan yín. Ẹ má rò pé kò ní dọ́dọ̀ yín o. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá, ṣe rí nǹkan tí wọ́n ń ṣe ní Goshen, gbogbo àwọn tí wọ́n pa ní Goshen yẹn Muslim ni wọ́n o. Ẹ má rò pé Islam ti yín ó yàtọ̀. Ẹ wo àwọn tí wọ́n pa ní Kwara, Muslim ni wọ́n o. Ṣùgbọ́n Islam tí wọ́n yàtọ̀ sí ti Boko Haram. Islam tẹ́yin practice ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí, so wọ́n máa dọ́dọ̀ yín, wọ́n á fọwọ́ bà yín. Ẹ má ṣàsọpìyẹ o, ẹ̀yin Kristẹni, ẹ má ṣàsọpìyẹ o. Ṣọ́ọ̀ṣì ò ní save yín o, ìṣọ́ òru ò ní save yín o, orí òkè ò ní save yín o. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ gbáradì, ẹ gbáradì, ẹ gbé nǹkan jáde, gbogbo nǹkan tẹ́ bá mọ̀, ẹ ṣèpàdé láàrin ara yín, kẹ́ ẹ pera yín sí ìsọ̀rí, kẹ́ ẹ rọra ara yín lágbára. Ẹ jọ̀ọ́ o, mo bẹ̀ yín ní o. Ó sì dìgbà kan náà. Bàbá Tinubu, gbégbèsè kíákíá o, kí kómi má lọ ti ẹ̀yìn wọ ìgbín lẹ́nu. Ó dìgbà kan náà. President Bola Ahmed Tinubu, are you still focusing on 2027? Pẹ̀lú ohun ẹ̀ tó ń lọ yìí, ṣé ẹ ṣì believe pé 2027 yẹn òun ni magic wand tó máa reshape country for better? Ẹ má bínú o, kò sẹ́ni tí mo lè pè as human being ju ẹ̀yin President Bola Ahmed Tinubu, because I will always refer to you not only as the president of the largest country in Africa, but you are also the commander-in-chief of all the armed forces. So the buck will always stop on your desk. Daddy, you are the father of this nation as of now, and you are the custodian of the inheritance of the people of this country called Nigeria. Daddy, kí ló ń ṣẹlẹ̀ again? I have to ask. Where are you exactly at this point in time? Mo hope pé àwọn recording tí mo ṣe earlier before today á ti dọ́dọ̀ yín. Ó dẹ̀ lè má dọ́dọ̀ yín torí pé àwọn oríṣiríṣi messages tó maybe thousands if not more, mélòó lẹ fẹ́ kà ń bẹ̀, mélòó lẹ fẹ́ listen sí. Ṣùgbọ́n mo gbàládùra pé léyìí tí mo ṣe kó dé etí ìgbọ́ yín. Daddy, àtẹ̀yin ọmọ Yorùbá, President Bola Ahmed Tinubu, I'm addressing you as a son, bona fide son of the Yoruba land. Bàbá mi, mo gbọ́ news kan láàárọ̀ yìí láti Yorùbá World Center ni wọ́n ti gbé breaking and broken news yẹn jáde. I was totally dumbfounded nígbà tí mò ń gbọ́ tí wọ́n ń kà sí mi létí pé ní ìlú kan tá ń pè ní Ngoshe, bóyá Ngoshe also ní Borno State, on the 3rd and 4th of this March, that was last week Tuesday and Wednesday, àwọn daredevil terrorists yìí, this maniac, these lunatics, they came into that peaceful, I don't know whether it's a city, a town, or a village, but èèyàn ló ń gbé ń bẹ̀, ọkùnrin, obìnrin, ọmọdé, àgbà, arúgbó, gbogbo wọn tó ń kọ́ ṣiṣẹ́ òjò ẹ̀ peacefully a day before. Àní má jẹ́ ká gbàgbé pé Ramadan fast wà ongoing, lẹ́yìn tí Christian, àwọn Christian náà ongoing, but àwọn ará bí wọn ò lò yẹn rárá. Àwọn bandit, àwọn terrorist yìí, wọ́n tẹ̀ fi odidi ọjọ́ méjì náà fi ṣe iṣẹ́ yẹn. Ibo làwọn Air Force wa wà?
ibo wọ́n tún gbógun lọ ká military base tó wà bẹ́ẹ̀ wọ́n ká wọn mọ́ lójijì wọ́n dẹ̀ ni wọ́n pa ọ̀gọ̀rọ̀ àwọn military men wa àwọn rank and file and nobody could stop these people. Wọ́n ní wọ́n pa ènìyàn bí ìgbà tí èèyàn wọ́n dún in fact wọ́n dún wọ́n ní gbogbo kò sẹ́ni kankan tí wọ́n spare nínú yẹn wọ́n tún wọnú mosque àwọn tó wà mọ́ṣáláṣí wọ́n open fire on them wọ́n mú chief imam wọ́n dẹ̀ dùnbú ẹ̀ chief imam. Can you believe that these bandits who call themselves Muslims they wage war they are killing fellow Muslims? So ẹ̀yin tẹ́ jẹ́ ọmọlẹ́yìn Kristi táwọn arábí bá ń para wọn èwo wà ní tiyín ẹ̀yin ò jẹ́ nǹkan kan ṣe àwọn tí ń fún àwọn ìlú kan àwọn Christian náà pé is either you convert to Muslim by all means or you are destroyed and they mean it. Ẹ̀yin èèyàn mi President Bola Ahmed Tinubu inclusive ó kù 20 days count down to the ultimate day of doom tí wọ́n predict tí wọ́n máa launch out in 28 ó lè má tójọ́ yẹn o àwọn ilé wọn ò ná ní Ramadan kan fi Ramadan àti gbogbo nǹkan bẹ́ẹ̀ bójú ni o they can come out any day anytime ṣe ti gbọ́ mo fi pé ọ̀pọ̀lọpọ̀ wa ta ríran ta létí ta dẹ̀ gbọ́n ẹ̀ ti rí fídíò yẹn láti ọ̀dọ̀ Yorùbá World Center ńbàdàn èmi fúnra mi á tún ju fídíò yẹn síta lẹ́yìn tí n bá parí or before I post this message I will do it simultaneously so bá ti release fídíò yẹn message recording náà tẹ̀lé. Just imagine just a day before that time kò sẹ́ni kẹ́ni tó gbọ́ no intelligence no nothing nobody got winds of what this huge devastation horrible event will take place the next day. Nobody. At the military, the Air Force is there, the Navy is there. Look at our military. They have always been at the receiving end from the hand of these demons. These are not human beings. They are demons from the pit of hell. Our military was by in hundreds, maybe in 50s or hundreds, nobody knows. Àwọn ọmọ ìtàn pa ẹ̀ bàbá ẹnìkan mà ní wọ́n ọmọ ẹnìkan mà ní wọ́n ọkọ ẹnìkan mà ní wọ́n ìbátan ẹnìkan mà ní wọ́n ìyàwó ẹnìkan mà ní wọ́n ìyá ẹnìkan mà ní wọ́n wọ́n dẹ̀ pa wọ́n bẹ́ẹ̀ just like that in Nigeria ìjẹ́ lè gbọ́rú ẹ̀ ní Ghana. Could this have taken place in Ghana? Even in this Republic of Benin, which is a stone throw from us, ṣé killing of military officers bá lè ṣẹlẹ̀? Ṣé ẹ lè gbọ́ pé àwọn bandits ravage ìlú kan ní Benin Republic where hundreds of people are killed almost on daily basis? Tàbí ní Ghana? Kò lè ṣẹlẹ̀. Kí la fẹ́ ṣe? President Bola Ahmed Tinubu, ṣé are you asleep or you are already awake? Because I don't know. Ṣé 27 yẹn lójú yìí sì wà? Ṣé daddy ṣé ẹ sì believe pé 27 will be a reality with the resignation tá à ń rí yìí? Ẹ gbọ́ kan tó sọ wọ́n láwọn ti àdìẹ mọ́ ìlú táwọn ti gbà ó mì pé wọ́n ti gba àwọn ìlú kan tí nobody is telling us. So this addition wọ́n wá láwọn máa gba Borno state àwọn á wá bọ́ sí Abuja and when they say it nígbà tá a bá sọ pé àwíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀ ni wọ́n wíbẹ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n á wí wọ́n á dẹ̀ ṣe and nobody and nothing will happen láti jẹjọ àbí láti last week Tuesday Wednesday last week up till now they are still there. Wọ́n láwọn àwọn tí wọ́n pa wọ́n ti sọ wọ́n dẹrú wọ́n ti di ẹrú àwọn obìnrin ni o àwọn kéékèèké ni o nǹkan àwọn yẹn ti di ẹrú. You know what it means? Wọ́n kàn máa bá àwọn obìnrin sùn bó ṣe wù wọ́n á máa fún wọn lóyún lọ rẹpẹtẹ
so gbogbo ọmọ tá bá ń bí àti àwọn kéékèèké tá kó sábẹ́ ń sìn wọ́n wá radicalize wọn, they become terror to their neighbors. Now what do you think will happen? Nígbà tá ti pa gbogbo almost ọkùnrin gbogbo tó wà ń bẹ tí wọ́n ti sọ níyẹn di ahoro, báwo ni wọ́n ṣe fẹ́ feed wọ́n á bọ́ sí the next town or the next village, àwọn yẹn náà ni wọ́n á tún fa àwọn yẹn, so gbogbo àwọn àgbẹ̀ wọn bẹ̀rẹ̀ tí wọ́n máa supply food free of charge tí wọ́n máa jẹ. Anything they want, they just go to anywhere and do whatever they like. In a country, nílùú tó ní ọba, tó ní ìjòyè, tó ní president, tó ní senators, tó ní house of rep members, and we kept quiet. Àwa ṣe pé ipá ò gbọ́. Tí ìbá ṣe ọpẹ́lọpẹ́ Yorùbá World Center, how can we? Ìjà máa bọ́ lè báyìí. Wọ́n ní president sọ̀rọ̀, àtàwọn ọmọ mélòó kan sọ̀rọ̀. Ṣé ọ̀rọ̀ yẹn tá a fẹ́ stand sọ yìí á wá jí àwọn ẹni tó ti pàdánù, tó ti waste life, a whole family perished, families perished. Ṣé bá ṣe máa bá lọ rè bó tiẹ̀ tó ń rò pé president Bola Ahmed Tinubu ẹ pín ìlú yìí bọ̀ ṣé pípín ṣá solve problem ṣá. Okay, look at it bí mi ṣe rò apin àgbà Yorùbá state, àgbà Yorùbá nation, Igbo gba tiẹ̀, Niger Delta gba tiẹ̀, Middle Belt gba tiwọn, àwọn ará Borno, Katsina, Zamfara yẹn àwa fi wọ́n sílẹ̀ at the mercy. So tí wọ́n bá create country fáwọn yẹn, that country automatically belongs to the bandits. That country automatically will be taken over by Fulanis. That is it. Ṣé ẹ bá ti di country ọ̀tọ̀ọ̀tọ̀? So who is going to save us? Who is going to save them? Èèyàn bí èmi làwọn èèyàn. Èèyàn bí àwa náà ni wọ́n. Ṣé kò sí ní tá a lè ṣe ni? Donald Trump, you came to this country briefly. We thought that is the beginning. Ṣé Donald Trump, please help us eradicate these people. Ẹ bá wa gbá wọn kúrò nílẹ̀, please. Bàbá tiẹ̀ máa pín. Èmi fa pípín yẹn the solution. Ṣùgbọ́n ẹ bá wa kó àwọn ẹni bí wọ́n kúrò nílẹ̀. President Trump of America, please. Look at innocent children in their own city or town or village playing jejely. And this bastard came and operated for 2 solid days, non-stop. Nobody, even military tó wà bẹ́ẹ̀ kan, want to devastate gbogbo rẹ̀ pátápátá, wọ́n jẹ wọ́n run. Ṣé èèyàn làwọn eléyìí? Please, President Donald Trump, mo ń pè é ní President or Prime Minister Netanyahu of Israel. Ẹ máa bọ̀ nílùú yìí. Agbára àwọn ọ̀gá wa, àwọn leaders wa ò ká kínní. Ká má ti sọ pé àwa mẹ̀kúnnù. Stop button. Pause recording button. Pause recording. Kò tiẹ̀ yé mi mọ́. Now let me talk to again my own tribe, my own indigenous nationality, Yoruba people. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè, ẹ̀yin ọ̀tọ̀kùnú ìlú, ẹ̀yin olówó, ẹ̀yin ọlọ́rọ̀, ẹ̀yin members of the House of National Assembly, ẹ̀yin gómìnà wa, ẹ rò pé kò lè dé bí àbí? Wọ́n ní mọ̀kànmọ̀kàn ló yẹ kàn. Àwa ń pariwo mo dẹ̀ ń sọ tèmi o. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́, like I said earlier, the countdown has begun. 20 more days to go. Within these 20 days, ẹ jọ̀ọ́, gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ọlọ́gbọ́n àti olóye nílùú kọ̀ọ̀kan, ẹ̀yin ọba ìlú kọ̀ọ̀kan, ẹ gbéra sọ́nsìn yìí, ẹ kó àwọn èrò ìlú jọ, ẹ kó àwọn akíkanjú jọ. Because for now, tá a bá ní kò ní í ṣẹlẹ̀, tó bá ṣẹlẹ̀ ńkọ́? Tá a bá ní kò ní dọ́dọ̀ wa, tó dọ́dọ̀ wa ńkọ́? Àwa máa àgbéka sẹ́nu. We will be called fools. Wọ́n á pè wá ní òmùgọ̀ nítorí àárín ó ń ṣẹlẹ̀ iwájú. Ṣé bóun ló ṣẹlẹ̀ ní àkókò àbí àkókò èrè yẹn? Táwọn tán ní àwọn ará ìlú ń pariwo àwọn bá wọn ti gbàbọ̀dè fáwọn. Ẹjọ́ ẹ má jẹ́ àgbàbọ̀dè. Ẹ̀yin kábíyèsí ẹ má gbàbọ̀dè fáwọn aráàlú. Àwọn ará bíi tán bá yanjú ará ìlú yìí tán, orí ẹ̀yin kábíyèsí náà máa fàbọ̀ lé. Ṣé bẹ́ẹ̀ gbọ́? Odidi chief imam Muslim ni ẹ o.
muslim to muslim lélẹ́yìí o ẹ má rò pé torí pé ẹ jẹ́ kábíyèsí ọba mùsùlùmí ni yín kí ni ti pè wọ́n ìmọ̀lẹ̀ ni yín wọ́n wá fọwọ́ ra yín lórí wọn ò ní fọwọ́ ra yín wọ́n máa pa yín dànù wọ́n á fi fúlàní bíi tí wọ́n náà máa fi sí ewu tó ṣẹlẹ̀ ní northern Nigeria náà mo sọ pé àwọn ará ìlú gbàbọ̀dé fọ́ bá ń gbà ẹni nígbà ayé àwọn haúsá àwọn fúlàní á promise ẹ̀yin má wọrí ìjàmbá ti lè pa àwọn get rid àwọn ọba yẹn ẹ̀yin la máa fi síbẹ̀ ẹ̀yin ọmọ ìlú ṣé ọmọ ìlú náà fi síbẹ̀ ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin gbàbọ̀dé nígbà tí a bá gbàbọ̀dé tán pa àwọn ọmọ ènìyàn yín tán wọ́n wá fi àbọ̀lé ẹ̀yin náà lórí wọ́n wá máa install emir ẹ̀yin ìmáàmù ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ ní gbogbo nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ èèyàn yín ni àwọn fúlàní á yà yín lé ẹnu àtẹ̀yìn o àti gbogbo family yín ni wọ́n máa eradicate pátápátá. The last video recording tí mo ṣe mo analyse pé bí Nàìjíríà ṣe ń sìn lè rí bí kankan tí Haúsá ti ní ipò tí wọ́n ti fi Haúsá people jẹ ipò kọ̀ọ̀kan kò tiẹ̀ sí ọba kankan ilẹ̀ Haúsá tó jẹ́ pé Haúsá ni ọba. These people they are like locusts, terrible in nature. Wọ́n tó bá fẹ́ jẹ wá jẹun ni tí wọ́n yẹn lu àwọn ni wọ́n mọ̀ tí wọ́n bá dẹ̀ ti gbà mọ́ yín lọ́wọ́ tún rí gbà mọ́ láyé káàbàdà. So President Bola Ahmed Tinubu àsìkò yín rèé, what do you want to do? èmi wọ́n ẹ̀yin òyìn mi ẹ̀yin mo fẹ́ pílì pẹ̀lú ẹjọ́ tó wáyé pé ẹ ti ń sùn tẹ́lẹ̀ jí ẹ tètè jí kíákíá ẹ̀yin kábíyèsí gbogbo State House of Assembly ẹ kórajọ ní gbogbo South West mẹ́jẹ̀ẹ̀jọ the South West State mẹ́jọ including Kogi and Kwara mo kà yín mọ́ wa ẹ má sùn ẹ dìde ẹ bẹ̀rẹ̀ sí plan put structures in place gbogbo nǹkan tó bá máa gbà ní kẹ́ ẹ fi ṣe. You don't need to shout, you don't need to show video. Ẹ má shoot video tẹ́ bá ti mú wọn mo máa bẹ̀ yín. Wọ́n fẹ́ pa yín. Tẹ́ bá pa wọn mú, you don't need to show to the world pé àti mú wọn àti kó wọn lọ àgọ́ ọlọ́pàá will not solve this issue. It's tit for tat. An eye for two eyes. An eye for whole body ni. Ẹ má sọ pé wọ́n fọ́ mi lójú kan ẹ̀yin náà fọ́ ayọ̀ kan. No. Tán bá fọ yín lójú waste waste these people. They are out to waste us. They are hell bent in wasting us. They don't care about their life. Mo ti ẹ̀ gbọ́ lẹ́nu jẹ́ mẹ́ta lánàá bí jẹta TMS bàbá ń sọ pé nínú Quran wípé wọ́n sọ pé nígbà Ramadan irú Ramadan tá ń ṣe wípé Allah ó ti gbé Satan ó ti dé pa lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n dẹ̀ ti wá ṣí ilẹ̀kùn àlùjánnà fún ìgbà Ramadan máa ń ṣílẹ̀kùn àlùjánnà fáwọn tó fẹ́ wá ìyẹn ní bàbá ń sọ pé ẹ̀yin Muslim tí ẹ fẹ́ lọ sí àlùjánnà this is the quickest way now the door is open free entrance bí Buhari ṣe ṣílẹ̀kùn Nàìjíríà fáwọn Fúlàní tán ní free entrance ẹ̀yin náà ó wá ní pé ẹ kúkú kó irú àwọn tó lọ ń pààyàn ṣe bẹ́ẹ̀ fẹ́ lọ àlùjánnà at the end of the day ní ìjà ti pààyàn kàn gbé poison mu poison jẹ́ you just go straight and enjoy in heaven. Already 72 virgins are already prepared. Ṣé pé wọ́n tàn yín jẹ iye yẹn kò sí 72 virgins kankan kò sí àlùjánnà kankan wọ́n fi yẹn ń bò yín lójú káráyè kó wọ̀ yín láàrin ni o pé tá bá ti pa yín ẹ̀ ń lọ àlùjánnà àwọn ò sì fẹ́ kú àbẹ̀rẹ̀ àwọn bandits kan gbóògùn jẹ kan níyà since inú Ramadan la wà yìí o ká tètè ṣe pàápàá káwọn ọmọ bá ti wọn lọ àtẹ̀yìn ìmọ̀lẹ́ tó kù don't wait until you are killed like those people in Ngoshe. Ṣé táwọn yẹn bá mọ̀ pé àlùjánnà ti sílẹ̀ ǹjẹ́ wọn ti bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ kan ti gbá nǹkan jẹ kan ti gbé àwọn kan ti lọ ẹ̀wá wò dìbò ṣe pa wọn dànù anyway that's just by the way èmi tó sọ tèmi o mo wí tèmi o ní ìmọ̀ tí mo tún lè sọ o 20 days to go ọmọ Yorùbá ṣé jẹ́ ká wá ká mọ́lé àtúrí àmọ́ ẹ̀pẹ́ àwọn jagun Ààrẹ Jagun Mólú one of Yorùbá land wọ́n ń ṣe kankan wọ́n ń ṣe tí wọn ní bòńkẹ́lẹ́ ṣé àfi wọ́n sílẹ̀ nìkan àwa náà ò ní gbáradì ká fún wọn ní support ẹ ṣáà mẹ́rin tí mò ń wí kò rí bẹ́ẹ̀ lọ ẹ ṣe.